olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ kwara ọmọọba abdulkadri dágbére fáyé. ọjọ́ kan là á joyin ọjọ́ kan là á jàádùn ọjọ́ kan la ó sùn tá a ní jí mọ́. olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ kwara ọmọọba abdulkadri mahe dágbére fáyé láàárọ̀ òní tí í ṣe ọjọ́ kejìdínlọ́gbọ̀n inú oṣù kejìlá ọdún 2024 yìí. olóògbé mahe ni wọ́n sin ní ìlànà mùsùlùmí lónìí ní ilégbèé rẹ̀ tó wà ní òpópónà mòrò adéwọlé estate ìlọrin ìpínlẹ̀ kwara ní aago 4 kọjá ní ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látọwọ́ akọ̀wé ìròyìn fún gómìnà ìpínlẹ̀ kwara rafiu ajakaye eléyìí tó tẹ iléeṣẹ́ atótó arére online tv lọ́wọ́ ní gómìnà ìpínlẹ̀ kwara malam abdulrahman abdulrazak ti kẹ́dùn pẹ̀lú emir tìlú ìlọrin alhaji dr ibrahim sulu gambari àtàwọn mọ̀lẹ́bí olóògbé, iléeṣẹ́ ìjọba àti àwọn ọmọ ìgbìmọ̀ rẹ̀ tí wọ́n gbà ládùúrà pé kí ọlọ́run ọba Allah tẹ́ olóògbé sí afẹ́fẹ́ rere kó sì fi sí àlìjánná